alhamdulilayi bàbá mi Al-Mukhtar ti parí ọ̀rọ̀ kódà ńgbà tá a padà lọ sí Ìlọrin jọ̀hún Ọlọ́run ló yọ wá lọ àwọn tí la wí látògbómọ̀ṣọ́ sí Ìlọrin adúpẹ́ pé àlùbáríkà àbá Jakmal ó fi ṣe ẹ̀sọ́ wa délé. wọ́yà sọ ìbálá kílẹ̀ wẹ́lẹ̀m àná ọ̀la àjálẹ̀ ní mínísítà ìzá àrọ́fta mínísítà kódà àrọ́fta mínísítà wà ìzá lọ́m. تعرف فاليوم عرفت منستا لأن الخالق لأنا جعل على أجي كوليمي نساء الميكاسي أي أي إلي يتم بنجوكو بامي يبوى النبي محمد كما جاء ìjókòó النبي لوا بامي يبوى نسلا Ali aṣíwájú ayé bàbá Fatima ta ló dàbí Muhammad sàdánkátà Muhammad jagunjagun nínú ẹ̀sìn ẹni àtòrí ẹ̀dáyé ànábì lágbọ́lá fún dandan ní káyì Muhammad ẹ̀sà nínú ọ̀rọ̀ ànábì Rasulullahi Muhammad nísẹ́lá sallallahu alayhi. ìkàlẹ̀ bàbá mi àgbà láti ìlú Ṣakí kọ́lọ́run járí bàbá pẹ́ mo kí bàbá mi àgbà àtàyè ṣe wàlíù láyì àtàyè ṣe bàbá tiwa nìyẹn àtàyè ṣe ẹ̀mí gígùn fún bàbá ọmọ bàbá wa lágége mo kí bàbá Mùdírù kọ́lọ́run járí yín pẹ́ mo wá kí bàbá wa àgbà Mọ̀lánà Ṣéhù Ahmadu Mọ̀kútẹ́ kó mọ̀ pẹ́ mọ́ bá ń gbé kinní fún wọn kí n ka play rẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún bàbá yọ̀ǹda mi Alikima University mo wà a sì ti wà ní tíkọ̀nẹ́ lẹ̀ báyìí a sì ní tẹ́sì lọ́la a tún bá yọ̀ǹda rọ̀ yín kọ́lọ́n kó wíṣọ́ ẹ̀ṣọ́ wa ká má pàdé àwọn tọ̀hún lọ́nà o ó yá ẹ bá ń gbé kinní sókè láàrin ìṣẹ́jú márùn-ún náà ni Masha Allah. èyí tí mo ṣe fún bàbá wa àgbàmọ̀ lánàá ṣe ìbẹ̀wọ̀ yìí mọ̀ bàbá wa alẹ́bí kọ́lọ́n bá wa kẹ́ bàbá fọwọ́kẹ́ bàbá wa fọwọ́kẹ́ bàbá gbé sókè wọ́n jẹ́ owó lẹ̀ mọ́nà ọ̀hún. fọwọ́kẹ́ bàbá foríjì bàbá bàbá wa ṣẹ́wó alẹ́bí foríjì bàbá wọ́n jẹ́ àwọn tọ̀hún tẹ̀lé wa dé ayé kí ló ń ṣẹlẹ̀ ẹ̀ka ti ṣètò yẹn fún wọn ti pẹ́ náà bàbá wa Zakir dá padà. mo kí bàbá mi àgbà kí ó wù mí. sàlékún ìkẹ́ rẹ̀ fún búrọ̀ ìmọ̀ bàbá wa àtàndá sísẹ́lẹ̀ kí bàbá wa ó tó kú ẹsẹ̀ rere tá a ṣe ní mú wá ṣe rántí wọn ọjọ́ ìkẹ́ tó pọ̀ sí kábàárì ẹni rẹ̀ sàlékún ìkẹ́ rẹ̀ fún búrọ̀ ìmọ̀ bàbá wa àtàndá sísẹ́lẹ̀ kí bàbá wa bàbá mi àtàyè ṣe náà ní mọ́ ní so. iṣẹ́ rere tá a ṣe ní mú wá ṣe rántí wá. ọjọ́ ìkẹ́ tó pọ̀ sí kábàárì ẹni rẹ̀. Allahu akbar kabira. Inú méjì dùn dọ́lọ̀ yẹn bá ń gbọ́dọ̀ tóbi. Ẹgbẹ́ Ọlọ́run tóbi. Àwọn olówó tí yóò lẹ́ta ọ̀sán máa bá mi lọ lọ. Ẹgbẹ́ Ọlọ́run tóbi. Ẹyin tẹ́ mo ti dúró lọ lọ ilé yìí. Àbá mi kéde mi. Wàtáwá yóná jùnà ó ọ̀sẹ̀ ha. Wọ̀yẹ́ kú nà tó àná yà ó mọ́. Yẹ̀sí fún nàbí.
fàtúbà làwọn sọmọtò. bàbá mi àtàyè ṣe. ìsàbí tẹ̀yìn. àlùbáríkà ìlà ìjà táyé ṣe bàbá. wọnà dáhùn mú màbá wàhálà ń wá sálà ń wá kìnnà àwọn. sàlékún ìkẹ́rẹ́ fún Ibrahim bàbá wa. àkàndá ṣiṣẹ́lẹ̀ kí wọ́n bá wà ó tó kú. èrè tá a ṣe lè mú wa ṣe rántí wọn. ọjọ́ ìkẹ́ tó pọ̀ sí kábàárì ẹni. Aláàjì Kewulere ní mínísítà àgbà èdè. Ọlọ́run ló ní lẹ́bùn tí mo fi ń gbọ́pẹ́. níbo ló máa tó dá táwọn akọ orin lọ. òdìlé mo lánà àyànfẹ́ ọlọ́run ẹni. bàbá tó fààyè wọn kì í ṣe ọlọ́run fààyè. wọ́n ti ṣe ọlọ́run ètò ni ó máa yé gbàgbé wọn. orí pa wọn ò tán nílẹ̀ olólùfẹ́ Muhammadu. ṣéwù ibi wáyé mọ́ alẹ́ sí alátàndá tiwa. ṣàlékún ìkẹ́kọ̀ọ́ fọ̀hún bẹ́ẹ̀ bá. ẹgbẹ́ ló yẹ bí ó máa jẹ́ mọ́ lọ́gbẹ́ lọ́jọ́ máa kù. ṣàlékún ìkẹ́kọ̀ọ́ ṣé wọ́n ń gbọ́ ṣiṣẹ́lẹ̀. ìmọ̀ dáadáa ni o ìbánimọ̀ kọ́ abáwa mínísítà kì í ṣàkọ́kọ́ ní lọ́dọ̀ wa nínú ilé baba Sheikh Ibrahim Bukhari wọ́n ti ṣe fún Alihuda náà ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láéláé. n tí mo rí bẹ̀ ni wípé kásàmọ́ ṣé bí baba ọlọ́kọ̀ ti wí ọlọ́kọ̀ bí wọ́n ti wí Yorùbá ayákọ̀wọ̀lá ṣe rí téèyàn bá ń ṣe nígbà tó bá wà láyé bó bá ti rí ọlọ́run padà tú àṣírí rẹ̀. Baba Sheikh Ibrahim Bukhari wọ́n ní ìwà kan tí wọ́n bá pàdé àfa kan lóde ẹ wá fẹ́ máa kí wọn pẹ̀lú àfa yẹn bàbá ní máa kí àfa yìí bàbá máa sọ pé ẹni tí máa kí ẹni tó máa kí nìyí nínú wa bàbá wa Sheikh Ibrahim Bukhari ni ọlọ́run kó bá ṣàlékún yọ́nú wọn. àfa wa Kewulere nìkan kọ́ ló kọrin Àwíyé àgbà náà kọrin àfa wa Pọ́nlé Ànábì kọrin bàbá Al-Khalifa tiẹ̀ ní ká bá wọn pílẹ̀tì Àwíyé àgbà díẹ̀ bí ò bá tiẹ̀ ju ìṣẹ́jú kan lọ wọ́n ní kọ̀mándà náà kọ ajáwa Mariam àwọn náà ṣe àvíkìrì àwọn náà jòkó yẹn gbogbo wọn ni wọ́n sì kọ́ dáadáa mo ti dákọ̀ àfa àpọ́nlé gbogbo wọn kọ́ tó dáa ìyẹn ń túmọ̀ pọ́lọ̀ ń fẹ́ tú àṣírí bí bàbá Sheikh Ibrahim Bukhari ti rí ni à ń bọ̀ wá bí tàwíyé bàbá Al-Khalifa wọn ní bí ò tiẹ̀ ní pọ̀ ká play tàwíyé àgbà wọn láwọn láìkẹ́